bàbá ǹjẹ́ ti bá King Dr. Saheed Òṣùpá ẹ ti bá wọn pàdé. àtijọ́ jánu fíìmù kan tí wọ́n pè ní Alálẹ̀ ṣé ẹ mọ̀ pé Alhaji òun náà ní skúrì kò ní gbọ́ èmi ò ní gbà béèyàn ò bá wọn kún èmi ò ní gbà òun èsì wọn kún èmi ìgbà àbòwò. Wọ́n ti fìyà jẹ èmi láti kékeré tí mo ti sáwọ́ ọ̀nà gbó kí n tó rí ẹbọra kan tó ró mi lágbára. Ṣẹ̀dẹ̀rẹ́ mi náà kọ́ ló ń ṣàánú mi ni tí mo bá ti fi lè sọ̀rọ̀ bíi méjì mẹ́ta mo máa ń wọnú rẹ́ẹ̀mù mi ni ojú mi náà dí ni bí ìgbà tó jẹ́ pé nǹkan yẹn ń ṣẹlẹ̀. Mo wá yìnbọn ìbọn tí mo yìn sí ọ̀rẹ́ mi tá à ń sọ̀rọ̀ èyí ìbọn yẹn ò dún rárá ó ti pa káàpù wá sọ ìbọn yẹn lè pé ìbọn yìí ò ṣiṣẹ́ mo wá sọ́lẹ̀ bá a ṣe wá áàkì lọ́tà ń pọ̀fọ̀ tí mò ń pọ̀fọ̀ yẹn kí ni yẹn kàn wá sọ sí mi létí ni pé lọ gbé ìbọn yẹn kó yín mọ́. Mo tún wá dá lónìí ọkàn mi pé ìbọn tí mo ti yìn tí ò ṣiṣẹ́ ó ti pa káàpù kò ń ṣe oníṣàná ẹ̀mí yẹn ni lọ gbé ìbọn yẹn kó kì í pọ̀ rí ìbọn. Mo wá gbé ìbọn yẹn lẹ̀ mo wá kì í pọ̀ rí ìbọn ní ìpọ̀rí tẹ́lẹ̀ fi kì í mo wá pé ìpọ̀rí ẹ̀ mo na ẹ̀yìn ìbọn yẹn sí báyìí. Orúkọ mi ní Taofik Adéwálé èmi làwọn èèyàn máa ń pè ní dìgbòlùjà òjègbé ọmọ àfi tó ṣe wín bọ ìtàkùn jàgbọ̀n tí lọ́bìrì pa wọlé dìgbòlùjà làwọn èèyàn mọ̀ mí sí. A bí mi ní Oríta Mẹ́rin nílùú Ìbàdàn ọmọ ilé Òǹgbà ni mí. Oríta Mẹ́rin yẹn wà ní tí èèyàn bá ti gbé ọ̀kadà láti bẹ̀rẹ̀ wá sí junction Oríta Mẹ́rin kó béèrè agboolé Òǹgbà ọmọ ọbẹ̀ ni mí ibẹ̀ ni a bí mi sí. Mo lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Islamic Mission School 1 Odoye nìbàdàn. Mo lọ sí African Church Grammar School wọ́n máa ń pè school yẹn ní Afro ní Àpáta ibẹ̀ ni mo ti jáde secondary school ó tó di pé apá kún àwọn òbí mi ibi tá a fàdàgbẹ́ ẹ̀rọ sí for now nìyẹn. Ẹ ṣeun gan bàbá kí n tó wọnú àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín nígbà tí ẹ ń bá mi dárúkọ yẹn ẹ dárúkọ pé àwọn èèyàn máa ń pè yín ní dìgbòlùjà bàbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa bá kínní yìí pàdé lórí ayélujára bàbá ǹjẹ́ lè ṣàlàyé ìtumọ̀ kan tó bí orúkọ yẹn. Ẹ ṣe ìṣesí mi nínú fíìmù ìgbà yẹn kò tiẹ̀ tí ì ṣe fíìmù báyìí stage la máa ń ṣe mo máa ń di ogun mọ́ra di gbogbo ẹ̀ mọ́ra ẹnìkan ló wá wò pé bó lọkùnrin ṣe múra tó ń lọ dìgbòlùjà ni máa ń di ogun mọ́ra gan-an máa ń di ogun máa lò fúnpá máa lò gbogbo ogun máa wáṣọ ogun ìyá yẹn kan sọ ni pé bó a lè ṣe múra bíi ìdìgbò tó ń lọ dìgbòlùjà ni ibi tí mo ti gẹ́ẹ̀tì orúkọ nìyẹn. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá àwọn bàbá máa ń pe kinní kan ní dìgbòlùjà wọ́n ní pakòpakò ni wọ́n máa fi ń fín kòkó nígbà tí àwọn èṣù máa ń jókòó yẹn kinní tó máa ń fín sí kòkó tó máa ń pa kòkòrò ara kòkó àwọn kan ń pè ní kòrìkòrì but ìtí àwọn èèyàn ń pè ní dìgbòlùjà. So ibi tí mo ti gẹ́ẹ̀tì orúkọ yẹn ni pé tán bá ní nǹkan tó yẹ pé nǹkan tó lágbára gan dìgbòlùjà ló máa ń pè. Ẹ ṣeun gan bàbá ẹ̀sìn wo gángan lẹ́yọ̀ láàyò tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́. Látìgbà tán ti bí mi ìyá mi alájà ni bàbá mi alájì ni ẹ̀sìn mùsùlùmí náà ṣe òun náà lèmi náà dẹ̀ ń ṣe dì sí. Ẹ ṣeun torí ìdí tó jẹ́ kí n béèrè ni pé gbogbo àwọn ìbéèrè tí a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ yín àwọn gan ló fẹ́ mọ àwọn nǹkan kan nípa yín láṣẹ tọ̀rọ̀ wa ó dẹ̀ ti ń pé bíi ó ti lọ bí oṣù 3 sí 4 ta ti ń gbìyànjú láti rí ṣùgbọ́n àyè ni ò jẹ́ tá bá máa débì kan wọ́n lè ní ẹ̀ṣẹ̀ ṣe tán bẹ̀ tàbí kẹ̀kọ́ ní pé ẹ̀ ń bọ̀ ká má rí olùfẹ́ láti bá yín ṣùgbọ́n inú wa dùn lé ní pé a bá yín pàdé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn níta ìṣe ló ń rí gẹ́gẹ́ bíi pé ẹni yìí ó dà pé babaláwo ni oníṣẹ̀ṣe ni àárín yẹn kò yé àwọn èèyàn. ẹ ṣe mọ̀ wípé wọ́n ní bá a ṣe wáyé páàrí láàrí ẹ ti understand èmi ìdílé mùsùlùmí ni mo ti wá àwọn bàbá mi àwa ò gbọ́njú mọ́ nǹkan míì tá à ń sìn but agbọ́nú tàn wípé Ọlọ́bàtálá ni wá àwa ni àṣẹ àwọn ìran ti wá Ọlọ́bàtálá ni wọ́n bá àwọn bàbá mi wọ́n ṣe ẹ ti understand àwọn míì tó dẹ̀ ń ṣe ẹ̀sìn babaláwo ẹ̀sìn ìdílé tiwọn náà ni ìkan òdì kan lọ àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn ní kálukú jọ ń ṣe Ọlọ́run yẹn ò yàtọ̀ so èmi bí ẹnìkan mi ò ń ṣe babaláwo àfáà ni mí. Ẹ ṣeun gan bàbá
tí ẹ bá máa ṣeré orí ìtàgé iṣẹ́ wo gangan lẹ bá máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. káàkiri mi ò ṣeré orí ìtàgé iṣẹ́ tí mi bá máa ṣe bóyá kí n máa ṣiṣẹ́ orí rédíò àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tàbí kí n jẹ́ àgbẹ̀ paraku ni o kì í ṣe àgbẹ̀ alárojẹ o àgbẹ̀ alárota àwọn alároko bọ́dún dé yẹn ni mi bá máa ṣe because mo like nǹkan tó ní ṣe pẹ̀lú ìbílẹ̀ wa gangan especially àṣà Yorùbá pé jẹ́ ni ẹ̀. ẹ ṣeun bàbá a rí pé ibi tí a ti wá báyìí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé wà tí wọ́n ń yaṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ibẹ̀ láti wá báyìí bàbá mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀ wọ́n dẹ̀ fi yé mi pé kò sí bí èèyàn ṣe lè lọ sílé ẹ̀kọ́ gíga láti lọ ka tíátà wọ́n ní ó gbúdọ̀ ní ọ̀gá kan tó gbúdọ̀ kọ́ ní iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Bàbá ǹjẹ́ ní èèyàn tí ó kọ́ yín níṣẹ́ tíátà yìí. Iṣẹ́ tíátà inú ẹ̀jẹ̀ ni bí ìgbà tí ẹ̀ bá fẹ́ gbogbo àwọn tó máa ń láwọn ò lọ́gà àwọn kan ṣe wọ́n wà wò ṣe èèyàn ibù kó lóore gan sọ pé wọ́n lọ́gà àwọn kan ló bá wájú. Bẹ́ẹ̀ni. tó wá jẹ́ pé àwọn yẹn kọrin wọ́n rẹ̀wọ̀n kò ní yà sí di ṣe orin yẹn tó yẹ pé àwọn kan ṣe tíátà yẹn wọ́n ti bẹ̀rí ìkan burúkú a ò ní yà síbẹ̀ gbogbo àwọn tá a bá wájú yàn gan ni wọ́n jẹ́ aláwòṣe wa pé èmi náà fẹ́ máa ṣe báyìí ṣùgbọ́n pé mo ṣe tíátà Ọlọ́run ti fún mi lẹ́bùn ẹ̀ when I was in primary school bọ̀ ẹ̀gbọ́n mi kan wá ń ṣe láàrin ọdẹ àjò ọmọ ìyá kan náà lèmi àti wọn so ẹ̀gbọ́n mi yẹn ló ń ṣe tó máa ń ṣe fáwọn tẹlifíṣàn gbà ẹ̀ wọ́n máa mú mi sí èmi náà máa ń lọ rí azá àwọn àjọ máa ń ṣe ìgbà tó yá náà ní àwọn ò ṣe tíátà mọ́ ni mo ṣe mo tún dá gúrùpù lẹ́ lóríṣiríṣi kí n tó wá dọ́dọ̀ Taofik Salami Mondusi tí mo máa ń tọ́ka sí lé ní pé ọ̀gá mi ni Mondusi. Ẹ ṣeun gan bàbá tábánikà kà ní kínní méjì mẹ́ta ó tí wọ́n tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò eré orí ìtàgé yìí. ó ti ṣe díẹ̀ o torí mo jí mo bára mi ń bẹ̀ ni tí n bá gé kúrú pátápátá kò lè less than 32. 32 years Yes. tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ẹ ṣeun gan bàbá nígbà tí ẹ ń kọ́ṣẹ́ yìí lọ́dọ̀ ọ̀gá yín tí ẹ dárúkọ fún wa ǹjẹ́ ṣì ń rántí ohun tó jẹ́ bí ìdojúkọ mẹ́lẹ̀ gbàgbé tẹ bá pàdé nígbà náà ìdí tó jẹ́ kí n béèrè ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àgàgà àwọn èèyàn tí ó yẹ pé wọ́n ṣẹ̀ ń jáde ìsìn tó yẹ pé tí wọ́n bá ti rí ìdojúkọ kékeré lẹ́nu iṣẹ́ wọ́n mọ̀ pé ọ̀nà yìí àwọn ò ní lè rìn ǹjẹ́ ìṣèrántí so that kọ́ lè mọ̀ pé àwọn tí wọ́n wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àwọn náà la àwọn nǹkan yìí kọjá. kó tó di pé mo tiẹ̀ lọ join àwọn tí wọ́n ní experience ẹ̀ jù mí lọ Bẹ́ẹ̀ni. ni mo ti ń rí ìdojúkọ a ti lọ ṣe stage play rí tí mo gbàbẹ lájú sí UCH tí mo wó lulẹ̀ tí mo jẹ́ pé UCH mo ti lájú oríṣiríṣi a ti lọ play rí tí nǹkan tá a lọ ṣe work a ti lọ location rí tí location break ẹ ti understand gbogbo iṣẹ́ tí èèyàn bá ń ṣe even kéèyàn jẹ́ bàbá ní àdojúkọ nínú kí customer ti tò lẹ́bàá kí generator disappoint ẹ ti understand kò síṣẹ́ tí ò ní àdojúkọ àìmọye àdojúkọ ni mo ti dojúkọ ṣùgbọ́n Ọlọ́run ó mú mi dúró ṣinṣin lórí ẹ̀ mo dẹ̀ ń kéré ẹ̀ lẹ́nu. ọpẹ́ ní fọ́lọ́run. Bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ẹ̀kan torí tí ẹ bá bá èmi sọ̀rọ̀ èmi máa ń láì kí a tàn mọ́lẹ̀ sí kí ló fà á pé mi nífẹ̀ẹ́ kí n padà wá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí a ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ Yes, ma'am. so nítorí ẹ̀ ní máa ṣe ń láì pé tí a bá jọ sọ̀rọ̀ báyìí máa fẹ́ ká tàn mọ́lẹ̀ sí gẹ́gẹ́ bí nǹkan tẹ sọ ẹ̀yin ẹ ti ṣiṣẹ́ nígbà tẹ máa lajú ẹ bára yín ní UCH bàbá ǹjẹ́ lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ díẹ̀ nǹkan tó fà á nígbà yẹn. ṣé ẹ mọ̀ pé nígbà yẹn tí mo bá ti pariwo Bẹ́ẹ̀ni. mo ní àníyàn gbà yẹn àníyàn ò dẹ̀ láìka ariwo ẹ tó bá ní àníyàn tó bá pariwo inú máa ń tó máa fà nínú meanwhile ẹbí mi ṣe gun stage àwọn èèyàn pariwo Dìgbòlújà ariwo wọn yẹn pọ̀ mi wá kàn fẹ́ sọ pé kí n act because ó ní time tó fẹ́ lórí stage yẹn mọ́ inú yẹn ṣe fà mí nìyẹn mo ṣe wó lulẹ̀ nìyẹn ẹ ṣáà gbé mi wọ mọ́tò ẹ gbé mi wọ mọ́tò ẹ gbé mi wọ mọ́tò ẹ gbé mi wọ mọ́tò mọ́tò yẹn já mi síwájú ilé wa àwọn tó tẹ̀lé mú ní kó padà bọ̀ pé mo lájú pé Ọlọ́run ṣe wá UCH so ìdójú kankan náà nítorí pé iṣẹ́ tíátà even àwọn òbí mi ò fẹ́ kí n ṣe dádì mi ò fẹ́ kí n ṣe mọ́mì mi nìkan sọ pé ẹ jẹ́ kó ṣe ẹ jẹ́ kó ṣe ìbáwọn kan náà ń ṣe àdẹ̀dùpẹ́ lẹ́nu. Ẹ ṣeun gan bàbá kí ló fà á tí àwọn òbí wa láyé ìgbà yẹn tí wọ́n ṣe máa ń sọ pé àwọn ò fẹ́ jẹ́ kí ọmọ wọn kó ṣiṣẹ́ tíátà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń sọ àwọn nǹkan wọn. bẹ́ẹ̀ ni ṣe rí èké dáyé àásà dàpọ̀ mú
kò sí òbí tó lè sọ pé ọmọ tó ń bì Ọlọ́run kó fáwọn àfáà lówó òun fẹ́ kó máa kọrin àfi tó bá jẹ́ pé ọmọ ilé olórin nígbà bí ó sọ pé a kì í fi ṣẹlẹ̀ fọmọ yìí bọ̀kọ́ ọmọ kọ́kọ́ dìde sí pé òun fẹ́ ṣe tíátà àwọn òbí á wò pé n tó dẹ̀ fa ni wípé ṣé ẹ mọ̀ pé ojú oníranù náà fi ń wò wá wọ́n lè lọ lọ́sẹ̀ méjì wọ́n lè lọ lọ́sẹ̀ mẹ́ta nígbà yí àwọn bàbá wa Ògúndé àwọn bàbá wa Dúróládípọ̀ kọ́lọ́hún fọ́run kẹ́wọn àwọn bàbá tó ti lọ àwọn bàbá dé lọ nígbà yẹn wọ́n máa ń lọ bí oṣù mẹ́ta lọ bí ọdún kan ojú ìgbà yẹn ni àwọn òbí wa ń wò sìn wọn ò mọ̀ pé ayé ti da ayé díjítà location tí wọ́n bá ti pẹ́ jù sí yàtọ̀ sí pé wọ́n fi sinimá ibo sinimá bẹ́ẹ̀ oṣù méjì àbóṣù kan ti parí ẹ̀ ẹ ti understand so fíìmù sí wọ́n dẹ̀ ti ṣẹ̀dú ẹ̀ kì í ṣe pé ẹnìkan kan máa jókòó sílẹ̀ on the 4-5 ó ti níṣẹ́ àwọn tó níṣẹ́ pẹ̀lú wọn ti wà ń bẹ̀ àwọn tó máa dé ní 6 ẹ ti understand wọ́n ti ṣe kò sí wàhálà kankan ń bẹ̀ ṣùgbọ́n torí pé ojú ọmọkọ́mọ náà fi ń wo ẹni tó bá ń ṣiṣẹ́ àrìnjó òun ni gbogbo wa kì í ṣe ọmọkọ́mọ a níbi nírànlẹ́ níwá. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ṣèrántí sinimá tí ẹ báyọ̀ ṣe àbí kẹ̀ tó yẹ pé ẹ̀yin gangan lẹ ṣe tí ẹ fi ń lọ lójú títì táwọn èèyàn fi rí pé ẹni yìí òní tíátà ni tó dàbí pé òun ló gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ tó fi tẹ́wọ́ gbà. a dúpẹ́ fọlọ́run a ti bá àwọn èèyàn ṣe káàkiri táwọn èèyàn mọ̀ wá mọ̀ pé fíìmù tí máa ṣe tí wọ́n sọ pé lágbájáre èmi lọ́lọ́ ni kì í ṣe ṣùgbọ́n ṣe fíìmù èèyàn kankan fíìmù mi ni ìyẹn èyí tí mo kọ́kọ́ ṣe tí wọ́n gbé atalélé ṣe é mọ̀ pé ó kọ́kọ́ wá bí eréfèé lójú àwọn èèyàn ó ní òbìrì mo ṣe ọba adégoróyè àwọn kan gbé àbóhùn ni àbóhùn kan kò pẹ́ tóbìrì yẹn jáde ó ta gan ni mo wá ṣe ológun ẹrú yẹn báyìí mi tẹ̀lé dárìn mọ́ títí dì sí so ká tó ṣe àwọn míì a tó bá àwọn èèyàn ṣe tó hard mọ́ wa láti gbàdá ti jáde yẹn Ọlọ́run ò tí jẹ́ ká ṣe kan tó máa bu wá kù àdẹ̀ ní ṣe láéláé ó yẹ jẹ́ nìyẹn ológun ẹrú yẹn gangan ló jẹ́ káyé bẹ̀rẹ̀ sí ní pariwo mi. ọ̀pọ̀ ẹni fọlọ́run bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ yìí kí ni experience yín pẹ̀lú àwọn olólùfẹ́ yín lẹ́yìn ìgbà tí àwọn ènìyàn mọ̀ yín torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo ti bá sọ̀rọ̀ wọ́n ní àwọn ń lọ lójú títì pé nígbà tí èrò bá yàbò wọ́n sọ pé tó bá fún àwọn lówó o ò ní lọ o ò ní ṣe irú ọgbọ́n ògọgọgọ lẹ́yìn ta sí. bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn míì tí ẹ máa fi ọ̀kadà lé mọ́tò mi ó ní nǹkan ó ní tí mo bá ní màá fún wọn àwọn míì àfẹ́ ṣàṣejù pé owó yẹn kéré àpọ̀jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe máa fún wa lówó yẹn àwa là ń ra fíìmù ẹ̀ àwa là ṣe mọ̀ èmi ò ń bá wọn jà èmi máa ṣàlàyé fún wọn ni pé ẹni níyì ò níyì lánìí tán kan ní ìwọ ẹṣin àsìkò tẹ́ ìpàdé mi wọ̀n bá tó ká mọ́ mi lọ́wọ́ ni ẹ bá fẹ́ gbà bẹ́ẹ̀ àwọn míì àfẹ́ ya fọ́tò èmi gan máa ń gba fóònù lọ́wọ́ wọn tí màá fọwọ́ kan Ọlọ́run tájọ ìyá tájọ because wọn ṣe bájà àwa la ní kán wá wù wá àgbọ́dọ̀ sọ pé ẹ máa wù wá mọ́ so àwọn èèyàn wa tọkàn ń ṣe ẹnìkan bá fi ọmọnìyàn ṣe a mọ̀ pé èrò pọ̀ títì tó ń kọjá ṣùgbọ́n nígbà tó Ọlọ́run ṣe wá ní ojúlùmọ̀ ló jẹ́ kán máa ra gàbó wáyẹn ó máa ń fẹ́ dàbí embarrassment gbà mí fún yàn but àmọ́ bá a ṣe máa ń ṣe èmi o wọn mo ṣe máa ń bá wọn ṣe ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ìmí tó bá fẹ́ bí mi nú ní ti ẹni sọ̀rọ̀ rárá so bóyá jẹ́ nìyẹn. ẹ ṣeun gan ẹ ṣeun bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ lẹ́ẹ̀kan yẹn ẹ fi èmi pé ìdílé mùsùlùmí lẹ ti jáde bẹ́ẹ̀ni ṣùgbọ́n a rí pé nínú sinimá tí ẹ máa ń ṣe bíi ká di oògùn ká pa ọ̀fọ̀ bàbá báwo lẹ ṣe ń rí àwọn ọ̀fọ̀ yẹn pa báwo lẹ ṣe ṣe láì dẹ̀ bí sínú ẹ̀. ẹ̀bùn Ọlọ́run ni o ẹ̀gbọ́n bàbá mi kan wà ó ti kú tipẹ́ mo gbọ́njú mọ́ dáadáa kọ́lọ́wọ́ bá ní gbàgbọ́ wọn máa ń kírun dáadáa o babaláwo ni wọn ẹ̀gbọ́n bàbá mi yẹn Láìsí ó máa ń kírun dáadáa ṣùgbọ́n babaláwo ni wọ́n kì í ṣe pọ́nkọ́ mi ní fáwọ́ àbí wọ́n ṣe kíní kan mi ò tiẹ̀ dàgbà púpọ̀ tó fi kú ṣùgbọ́n ṣe rí irú Ọlọ́run ni ò sí irú ẹ̀dá pọ̀ Ọlọ́run kàn fi ìmísí pé ká gbà pé òkè àwọn Kúrúnmí tó ti wáyé rí bá àti ẹ̀ bá wọn káwọn kan máa ṣe bí wọn so láti ilẹ̀ lÓlódùmarè ti fi kíní yẹn sí mi lára bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń ṣe àwọn èèyàn ibi tó ń pè mí sí nìyẹn wọn ò pè mí sí lover boy wọn ò pè mí sí ọmọọta gbà ẹ lọ pé dìgbòlùjà wa òun ló lè ṣe eré báyìí òun ló lè ṣe báyìí ibi tó ń like mi sí òun ni mò ń ṣe ṣògbó ìjẹ́ nìyẹn. ẹ ṣeun gan bàbá láàrin ìṣẹ́jú kan ẹ kàn bá ń fi àkókò ìbámi pọ̀fọ̀
láàrin ìṣẹ́jú kan kí àwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ ó ń bẹ lára bàbá. èmi dìgbòlùjà mọ́ jà mọ́ ọmọ alápò dúdú gbóye mẹ́tú àjàgídárin abẹ̀wọ̀n ògùn lọ́rùn ẹsẹ̀ mo jí mọ́ taporo wáyé mọ́ tẹ̀wọ̀n ògùn ọ̀sẹ̀ ìpìlẹ̀ ọba lọ́rùn fẹ̀ èmi kú sóró àbára lè koko bí ọ̀tá wọ́n ní alọ́lágádé fún awo ajẹgboro dàgbà àìsájì gan lọ́pọ̀ ẹnìkan ò ní fọwọ́ àgà kéèmú alágẹmọ ìwòrì ọ̀rẹ́ kú eégún ògbúdọ̀ náà babaláwo njẹ́ eégún bá na babaláwo njọ́ náà láṣọ rẹ̀ ó gbiná má lè oṣù sí o àfẹntóṣù ọba nílé báláyé dìgbòlùjà ni ẹ ṣe. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ti kópa nínú sinimá tó yẹ pé ipa tẹ kó nínú sinimá nígbà tẹ délé ipa tẹ kó ń bẹ̀ ó dàbí pé nǹkan tó wá ń ṣẹlẹ̀ lójú ayé ǹjẹ́ ó ti ṣẹlẹ̀ torí mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n pé wọ́n ṣeré orí ìtàgé wọ́n sọ fún mi pé ipa táwọn kópa nínú sinimá bóyá lẹ́yìn ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ìkọ̀ yẹn wá dàbí pé ó ń ṣẹlẹ̀ sáwọn lójú ayé. irú ẹ̀ ò ṣẹlẹ̀ sí mi rí o irú ẹ̀ ò ṣẹlẹ̀ sí mi rí mi ò ń jagun mi ò sọ nǹkan kò ṣẹlẹ̀ sí mi rí. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ní nǹkan tó ṣẹlẹ̀ sí yálà lẹ́nu iṣẹ́ àbí lójú ayé tó yẹ pé ẹ fẹ́ fi kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́. ẹ ṣeun àwọn kan ẹyọ kan tó jẹ́ mẹ́rin tí mi ò rí tó yà mí lẹ́nu lọ́dún kan wọ́n pè mí sí fíìmù kan ní Òṣogbo Agodo ni à ń pe àdúgbò bí ta ti ya fíìmù ẹ̀ èmi àti òṣèré kan tó náà lórúkọ bíi tèmi báyìí lájọ ń ṣiṣẹ́ papọ̀ àwọn àgbààgbà òṣèré wà ń bẹ̀ àwọn bàbá wà ń bẹ̀ bí ọkùn bíi àwọn Fẹ́mi Adébáyọ̀ Báyọ̀ Tìjàní ló dírẹ́kítẹ̀ Yéwándé Adékọ̀yà ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́ ló ní fíìmù ẹ̀ á pọ̀ táwọn àbí fíìmù ẹ̀ tá à ń ṣe nínú sítórì yẹn wọ́n ti fìyà jẹ èmi láti kékeré tí mo ti sáwọ́ ọ̀nà gbó kí n tó rí ẹbọra kan tó ró mi lágbára ìgbà tí mo wá ń bọ̀ sílùú láti wá gbèjà ara mi tí mo fẹ́ wá dàlú yẹn rú torí ọmọ ọba ni mo ṣe ń bẹ̀ ọba tó jẹ́ ń gbà yẹn ó tójú ọlá bàbá mi mọ́lẹ̀ ó pa bàbá mi ó lé mi náà wọgbó ó dáná sun mí lágbára ojú kan báyìí nínú sítórì yẹn ìgbà tí mo wá ń bọ̀ mo wá kó bọn tó pọ̀ dání ṣùgbọ́n àwọn tó ṣe róòlù jagunjagun tí wọ́n fẹ́ wá pàdé mi lójú ọ̀nà pálásì wọn gbà tí mo fẹ́ wọlé wọ́n sọ fún wa wípé tá a bá ti pọ̀fọ̀ méjì tí mo yìnbọn gbàgbàgbàgbà kan kú torí pé mo wá gbẹ̀san ni ẹni tá a jọ fèsì ara wa aṣàǹpọ̀fọ̀ òun ò tẹ̀lé lines yẹn mọ́ ṣẹ̀dẹ̀rẹ́ mi náà kọ́ lọ́n ṣàánú mi ni tí mo bá ti fi lè sọ̀rọ̀ bíi méjì mẹ́ta mo máa ń wọnú rẹ́ẹ̀mù mi ni ojú mi náà dí ni bí ìgbà tó jẹ́ pé nǹkan yẹn ń ṣẹlẹ̀ mo wá yìnbọn ìbọn tí mo yìn sí ọ̀rẹ́ mi tá à ń sọ̀rọ̀ yìí ìbọn yẹn ò dún rárá ó ti pa camp mo wá sọ ìbọn yẹn lẹ̀ pé ìbọn yìí ò ṣiṣẹ́ mo wá sọ́lẹ̀ bá a ṣe wá act lọ́tà ń pọ̀fọ̀ tí mo pọ̀fọ̀ yẹn kí ni yẹn kàn wá sọ sí mi létí ni pé lọ gbé ìbọn yẹn kó yìn mọ́ mo tún wá dá lónìí ọkàn mi pé ìbọn tí mo ti yìn tí ò ṣiṣẹ́ ó ti pa camp kò ń ṣe oníṣàná ẹ̀mí yẹn ni lọ gbé ìbọn yẹn kó kì í pọ̀ rí ìbọn mo wá gbé ìbọn yẹn lẹ̀ mo wá kì í pọ̀ rí ìbọn ní ìpọ̀rí tẹ́lẹ̀ fi kì í mo wá pé ìpọ̀rí ẹ̀ mo na ẹ̀yìn ìbọn yẹn sí báyìí nígbà tí máa yọjú ẹ̀ sí máa yin ìbọn yẹn báyìí pàà tó bá jẹ́ pé ìkànnì mo ti yìn mọ́ àbí àyà ẹni yẹn á kú pátápátá ń jọ yẹn ni ṣùgbọ́n gbogbo ẹsẹ̀ báyìí ó bàjẹ́ ni ó bàjẹ́ tẹ́jẹ́ bò ó gbogbo àwọn ọdẹ tó wà lábúlé yẹn wọ́n kó nǹkan pẹ̀rọ̀ wá kò gbà àfìgbà tá a gbé lọ sí hospital tí wọ́n wá sọ pé wọ́n ń yọ ọ̀tá lára ẹ̀ ó ní wọ́n yọ ọ̀tá lára òun nígbà tó délé wọn because kò lè ṣiṣẹ́ yẹn mọ́ gbà tó wá délùú wọn lọ́hùn ló wá pè mí pé ọ̀tá wà lára òun pé wọ́n náà yọ kíní ọ̀tá tán fi ń pẹran yẹn táwọn ọdẹ ń lò yẹn pé ìbọn ìdẹ́rẹ́ kì í ṣe pa lọ ya nínú abúlé àti ń lò kọ́ ló má jẹ́ ká ṣiṣẹ́ ṣe bóyá àwọn kan wà nínú àwọn ará abúlé tó yẹ kán fún nìkan àbí tó ń bínú ìbọn tá a ti ń yìn mọ́ra wa látàárọ̀ tí ò sí àyà ń bẹ̀ àmọ́ ṣàdédé ni bí àyà ṣe dé inú ìbọn yẹn kò sẹ́ni tó lè mọ̀ ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé ẹni yẹn nǹkan kan ò ṣe wọ́n tìrìtì ẹsẹ̀ ó dẹ̀ wá òkè ìfún àti pàdé àti tó ti jàjàjàjà lóríṣiríṣi àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ bí àmúwá nìyẹn wọ́n ti yìnbọn sí mi náà tó bá mi lórúkún báyìí ó kàn ẹ ti understand kò penetrate so ẹ̀yọ́ ọlọ́run náà ni kò sí kankan bẹ́ẹ̀ o ẹ ti understand so àwọn àdójúkọ tí mo rí gbogbo apátápátá tá a bá ti ń ṣiṣẹ́ yìí ẹ jẹ́ ká ní àkíyèsí kì í ṣiṣẹ́ tíátà nìkan èyíkéyìí iṣẹ́ tá a bá ń ṣe ẹ jẹ́ ká ní àkíyèsí dáadáa ẹni tó ń wa mọ́tò kó yẹ kí ní bírèkì wò
kó yẹ brake oil wò, kó wo radiator, kó wo gbogbo everything. Àkíyèsí ni àní kúkú yà ó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan bàbá, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Bàbá mo fẹ́ bèèrè ní pé gẹ́gẹ́ bí ọkùnrin eléré orí ìtàgé, ǹjẹ́ ẹ lè fẹ́ obìnrin eléré orí ìtàgé sílé gẹ́gẹ́ bí aya? Why not? Kò sí ní tó ní kí n má fẹ́ òṣèré. Àwọn ìyàwó àwọn bàbá wa Adélọ òṣèré orí ìtàgé ni wọ́n dẹ̀ bí ọmọ tó lálùbáríkà. Àwọn Kúnlé, àwọn Àrẹ̀mú, àwọn Mojí Afọláyan, àwọn Gabriel Afọlá, àwọn lálùbáríkà ni wọ́n. Àwọn ìyàwó ilé ọ̀gá bàbá wa Nkúbí òṣèré náà ni wọ́n. Ìdí tó jẹ́ ń bèrè ẹni pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́kùnrin tá àti ẹ̀ ti bá sọ̀rọ̀ tó máa sọ pé àwọn ò lè fẹ́ obìnrin eléré orí ìtàgé ní pé nǹkan báyìí ló ṣe ìrìn tó ń rìn ò mọ́ kíní kan tó bẹ̀rẹ̀ sí ń sọ bẹ́ẹ̀ pa ṣé bẹ́ẹ̀ náà ló ṣe burú tí. Olóòtú kò síbi tí ṣe ò sí, kò síbi tí ṣe ò sí, bí ò bá sì lọ́wọ́ nílénú àjòjì ò ní mọ sáré àfọ́jú. Àwọn táwọn sọ pé àwọn ò lè fẹ́ òṣèré bóyá àwọn ti níṣẹ́ ibi tán ti fa àwọn ọmọbìnrin òṣèré yẹn ṣe ni. You understand? Èmi ò tí ì rí ẹni tí ò ṣe fẹ́ tó níwọ̀n bàgbà tó bá ti lọ fẹ́ ẹni tó jù ẹ lọ jù, tó bá fẹ́ ẹni tó yẹ pé ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ àjọsọ ni. So kò tí ì sọmọ tíátà tèmi bá nídìí má jẹ́ àgbọ́ àbí kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní industry tí ò sí ládùúgbò àbí tí ò sí níṣẹ́ mi. Ṣùgbọ́n ti wá ẹ̀kọ́ làwọn èèyàn máa ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́. To me o, mo lè fẹ́ òṣèré sílé. Àwọn ẹlòmíì tí lé wọ́n ń dàrú ṣé ò sí ni tó ń lọ court tó ń tú ìgbéyàwó ká ṣe gbogbo wọn lòṣèré ni. So kò síbi tí ṣe ò sí, mo lè fẹ́ òṣèré. Ẹ ṣeun gan. Bàbá mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin fújì? Mo nífẹ̀ẹ́ sórí fújì gan o, mo nífẹ̀ẹ́ sórí fújì. Mo tiẹ̀ láwọn èèyàn tó pọ̀ tí wọ́n kọ fújì yẹn, nífẹ̀ẹ́ sórí fújì. Bàbá nínú gbogbo àwọn onífújì èwo lẹ máa ń nífẹ̀ẹ́ sí jù pé tẹ bá gbọ́ jù inú yín á dùn ara yín á dára tẹ́ pé tẹ mọ̀ pé ẹ lè ṣe kẹ má gbọ́ orin yẹn? Kò sí tí mi lè ṣe kí n má gbọ́ rẹ̀, but àwọn bíi mẹ́ta kan wà tó jẹ́ pé no mi ò fẹ́ràn àwọn jùlọ àwọn ọlọ́run mẹ́ta yẹn. Yes, èmi ń parọ́, àwọn mẹ́ta yẹn bákan náà ni mo ṣe fẹ́ràn wọn. Ṣé ẹ mọ̀ pé ó bí irú àwọn ọmọ mi tèmi sí bákan náà mo ṣe fẹ́ràn àwọn ọmọ mi. Torí Ọlọ́run fún mi lọ́mọ tó máa ń bà mí nínú jẹ́, bákan náà mo ṣe fẹ́ràn wọn. Àwọn mẹ́ta kan wà tó bákan náà mo ṣe fẹ́ràn wọn. Àwọn bíi ta ni sà? Mo fẹ́ràn Paso àti Saheed Òṣùpá, Alhaji Pasuma àti Saheed Òṣùpá, mo fẹ́ràn wọn. Mo fẹ́ràn Taye Currency gan. Àwọn tí mo dárúkọ yẹn mọ̀ pé mo fẹ́ràn àwọn. Wọ́n mọ̀ pé mo fẹ́ràn àwọn. Mi ì hate àwọn tó kù náà, but àwọn yẹn mi lè má gbọ́. Ẹ jẹ́ ká dúró sórí King Dr. Saheed Òṣùpá ọba orin. Nínú gbogbo orin King Dr. Saheed Òṣùpá tẹ́tí máa ń gbọ́, ìjẹ́ lè bá fi ìṣẹ́jú kọ̀ọ̀kan King orin. Sáré wá wo ìtàn náà ògo Olúwa ni ògo tí mo wí ìtàn débi pé ó já ìtànà tó tàn náà gan ò wálẹ̀ tó kò séèyàn tó máa lóhun ò mọ̀ṣùpá tabarẹ́ni tó sọ pé òun ò mọ̀ṣùpá o ẹ̀yẹn fi sílẹ̀ bóyá ní ìyẹn ìjáde rí àfàìmọ̀ bóyá nù olè ló ń gbé bójọ́ máa yé lórí ilẹ̀ àti rógo òṣùpá o. Ẹ ṣeun gan bàbá, ǹjẹ́ ti bá King Dr. Saheed Òṣùpá ẹ ti bá wọn pàdé? Tẹ ǹjẹ́ kọ́ mọ̀ pé lóòótọ́ mo nífẹ̀ẹ́ dán. Àtijọ́ pàdé inú fíìmù gan jà papọ̀ rí, àtijọ́ jà inú fíìmù kan tí wọ́n pè ní Alálẹ̀, àtijọ́ pàdé inú fíìmù rí, ìkan náà látijọ́ jà ń bẹ̀, adẹ̀ ń retí mi because ìyẹn a kàn sample ara wa ni. Ṣé ẹ mọ̀ pé Alhaji òun náà ní skúrì, kò ní gbọ́, èmi ò ní gbà, béèyàn ò bá wọn kún, èmi ò ní gbà, òun èsì wọn kún, èmi ìgbà àbò òun ò kí wọn kún. So àti mọ ọmọ mi mo mọ wọn dáadáa, wọ́n mọ̀ mi gan, èmi náà mọ̀ wọn gan. So pé jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan. Lẹ́yìn ìgbà tẹ́ ti wá bá King Dr. Saheed Òṣùpá pàdé, ǹjẹ́ lè sọ nǹkan ẹyọ kan péré tí ẹ máa mú nínú ìṣesí wọn bó wọ́n ṣe ń ṣe? Tí mo kàn lè múnú wa. Tẹ máa fi kún tí láti máa ṣe. Kéèyàn mójútó ṣẹ́ ni, kéèyàn mójútó ṣẹ́ kó dẹ̀ nígbàgbọ́ wípé ṣé Òṣùpá alágbẹ̀dẹ rẹ̀ ojú kan ló ti ń lu irin, but àwọn èèyàn mọ̀ ìjà ló ń jà kí kíní kan tó ń kọrin búngbà yẹn gbẹgbẹ ń lọ London gbẹgbẹ ń ṣe kíní kan ó ṣàdúró torí yẹn. Later làwọn èèyàn wá ń list ìgbà orin dẹ̀ wá òkè o, ọmọ èké dẹ̀ lè gbórin yìí o, àgbàlagbà dẹ̀ lè gbọ́ orin yìí o, so ẹ pa ẹ má jà gbọ́ kò sí mbẹ́ o. Mo rí yẹn nù wẹ̀ wípé nǹkan tá a bá mọ̀ ṣe láṣẹ dáadáa
bọ́bá pẹ́ títí Olódùmarè àgbàdo yàn bẹ́ẹ̀ torí pé ó ṣù ọ̀fun kó mọṣẹ́ orin yẹn Ọlọ́run gbà fún ojú ẹ̀ rí náà but still ó dúró síbẹ̀ Ọlọ́run dẹ̀ gbà fún kọ́lọ́ máa kọ̀ fún kó má kọ̀ fún mi náà ṣùgbọ́n ìjẹ́ nìyẹn. Ẹ ṣeun gan bàbá. Bàbá kí n tó yọ̀ǹda yín ká tó máa lọ ǹjẹ́ ní sinimá kankan tó jẹ́ bóyá tí ẹ ṣe lọ́wọ́lọ́wọ́ àbí kí ẹ tí ẹ ń pòpọ̀ àbí kí ẹ tí ẹ bá àwọn ènìyàn ṣe tí ẹ fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò kẹ̀dẹ̀ bá dárúkọ àti ibi tí wọ́n ti lè bá pàdé. Mo bá Rónkẹ́ Odùsànyà a ṣe sinimá kan tó ṣe ń hot lọ́wọ́ báyìí Èrò mi tó bá ti lọ sí YouTube tó kọ Èrò mi ẹ máa rí Èrò mi by Rónkẹ́ Odùsànyà Fìlìkì Èrò mi ó dùn gan ó wà òkè gan it's not like pé mo wà ń bẹ̀ o ẹ lọ wò ìkànnì ẹ ìkejì Olówó Ẹrú tí Wùmí Ajíbóyè ṣe Olówó Ẹrú tí Wùmí Ajíbóyè ṣe ó wà òkè gan ẹ lọ wò ẹ ti understand méjèèjì yẹn ó ń ta wòtìwòtì lọ́wọ́ báyìí. Ẹ ṣeun gan. Bàbá wọ́n fi àtẹ̀jíṣẹ́ kan fi ránṣẹ́ sí mi wọ́n lè béèrè lọ́wọ́ mi ní pé ǹjẹ́ ó ní ipa kan tí wọ́n fẹ́ kẹ́ kó nínú sinimá tó dàbí pé ó fún yín wàhálà pé ẹ ṣì rántí pé báwo lẹ ṣe gbáradì fúnpa náà. Kò sípa tó ń fún mi ní wàhálà nǹkan tí mo kàn ṣe tó mi ò tiẹ̀ mọ̀ pọ́n lè pè mí sí òní Kò Síjà Kazeem Kò Síjà Ṣẹ́gun Ògúngbèlú director èmi pẹ̀lú àwọn ọdún ọmọ Bánkẹ́ story yẹn ní ṣe pẹ̀lú àwọn ọmọ gbòòrò bíi tout bí àwọn ọmọ gbòòrò understand bíi crime ṣá ó ní ṣe pẹ̀lú ẹ̀ èmi ni mo ṣe róòlù Kò Síjà yẹn so modern film ni so kò sí challenges kankan kọjá wípé àṣàjọ ń gbà mọ́ra wọn but àwọn èèyàn kan bílí pé ṣó lè ṣe kò lè ṣe ìgbà tó dẹ̀ wo tá a dẹ̀ ń ṣe ó dẹ̀ ń jọ wọn lójú náà ni so ṣé ẹ pé eléyìí à ń ṣe ni modern film wọ́n bí wa mọ́ ni láti kékeré láti wọrọ aṣọ bẹ́ẹ̀ ṣe wọ́rọ̀ tá máa wọ jean tá máa wọ top tá máa aṣá lọ school but eléyìí culture téèyàn ò bá gbọ́n ṣáṣá kó gbọ́ Yorùbá dáadáa ó máa difficult fún láti ṣe so bóyá jẹ́ ni ẹ. Ẹ ṣeun gan. Bàbá ẹ má bínú pé mo ti ní mo fẹ́ yọ̀ǹda. Kò sí wàhálà mo wà pẹ̀lú yín. Ìbéèrè tí màá tún béèrè ni pé mo ti ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n tiẹ̀ rò pé bóyá bàbá tó bí yín lọ́mọ gangan ni Dágunró àwọn bàbá wa nítorí lóòótọ́ ni wọ́n máa sọ pé ẹjọ́ Dágunró bẹ́ẹ̀ náà ni bí bàbá náà ṣe ń ṣe nínú sinimá náà lẹ́yìn náà ṣe ṣe báwo ni bàbá Dágunró ṣe jẹ́ sí yín gangan. Bàbá wa Fàṣásí Ọlábánkẹ́wìn Dágunró Alágìjà Ògùn bàbá náà jẹ́ o ọ̀gá náà jẹ́ o bọ́n ṣe jẹ́ sí mi náà ni bàbá àtọ̀gá torí pé àwọn míì ọ̀rọ̀ acting mi gan máa ń yà àwọn èèyàn lẹ́nu mo dẹ̀ yé ṣe láti ilé mi nìyẹn ẹlòmíà ni títí gbòòròjà bá pinnu tán náà fíìmù àwọn máa ń wo picture àràkàn gbúdù lára ẹ̀ báyìí ẹlòmíà ni tó bá ranjú tán báyìí àwọn máa wo picture lálùdí lára ẹ̀ ẹlòmíà a jẹ́ pé mo ti di ọ̀gá nìyẹn so kò sí nítorí pé tẹ́nìkan bá kọrin lénìí wọ́n á fi wí olórin kò sí áńgù tó fẹ́ gbà kọ́ fújì ẹ̀ wọ́n á ló fẹ́ lọ bí eléyìí wọ́n á ló fẹ́ dàbí eléyìí wọ́n á ló fẹ́ rí bí eléyìí so inú mi dẹ̀dùn pé gbogbo àwọn tó ń sọ pé mò ń tó ń rí mi tó ń rí wọn lára mi yẹn àwọn tó ń jọ̀gá fún mi ni. ọ̀pọ̀ ẹni fọlọ́. Ọlọ́ba àfọ̀rúnkẹ́ bàbá Dágunró ọlá anábì mọ́ sára sálà ọlọ́ba kẹwọn. Bàbá tí ẹ bá ṣiṣẹ́ tí ẹ lọ location kí ni nǹkan tí ẹ máa ń fi àkókò mi ṣe. tí mi ò bá lọ location máa láì kí máa kọ nǹkan sílẹ̀ máa kọ story mo lè máa kọ ọ̀fọ̀ máa kọ story so nǹkan tí máa ń ṣe náà nìyẹn kí n máa kọ nǹkan mọ́ láì kí n máa kọ nǹkan sílẹ̀ dáadáa. Bàbá àwọn ọ̀fọ̀ tí ẹ kọ níbo lẹ ti ń rí gangan. Nígbà tí mo kéré when I was in secondary school ní opposite ilé wa báyìí ṣe mọ̀ pé nílẹ̀ Ìbàdàn ẹ̀yin tẹ́ jọ wà lágbólé family gbogbo yín. Bọ̀dá kan wà wájú ilé wa bọ̀dá mi ni babaláwo ni eléégún ni gbàyẹ àwọn eléégún máa ń wógun tó máa wà but èmi ní good handwriting tó máa ti wá fẹ́ kọ kíní ìwé ògùn wọn èmi á máa bá wọn kọ mo lè máa bá wọn dàkọ láti inú ìwé kan tó ti gbó sí inú ìwé mi wọ́n rí i pé mo ní good handwriting ẹ ti understand èyí tó bá jẹ́ ọ̀fọ̀ ibẹ̀ wọ́n fún mi láyè láti máa kọ sèmi ò kọ ògùn yẹn bọ̀ tó jẹ́ ọ̀fọ̀ gangan so díẹ̀ bẹ́ẹ̀ mi ṣe ní
ọ̀fọ̀ tó pọ̀ lọ́wọ́ nìyẹn so bóyá jẹ́ nìyẹn. ẹ ṣeun gan bàbá ìmọ̀ràn kan fún àwọn aráalé tí wọ́n wò wá àti àwọn olólùfẹ́ yín àti àwọn èèyàn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ orí ìtàgé kẹ́ bá fún wọn ní ìmọ̀ràn. Ìmọ̀ràn tí mo lè fún àwọn èèyàn wa nílé ni pé ká súnmọ́ Ọlọ́run ká máa ṣàdúà tó yẹ kí babaláwo ní ẹ máa lọ lé fá dáadáa máa rò tèèyàn níbi tó yẹ pé kírísítẹ́nì ẹ máa lọ church máa rò tèèyàn níbi mùsùlùmí ni ẹ máa lọ mosque máa ṣe kíní máa rò tèèyàn níbi gbájúmọ̀ nǹkan tó ń ṣe tí èèyàn bá ṣèyàn níkà láàárọ̀ tẹ́niyàn ò bá dúró jẹ́ ọmọ àti àrọmọdọ́mọ a máa jẹ́ o ẹja ṣe dáadáa láàrin ara wa ìmọ̀ràn mi ni ẹ ṣé wàá rà àwọn tí wọ́n ń bọ̀ tí wọ́n ń ṣe iṣẹ́ tá à ń ṣe yìí àwọn tó ń bọ̀ lẹ́yìn tí wàá tán ṣe iṣẹ́ tá à ń ṣe yìí kán máa wo aago alágo sáré a ti rí a lot of people tó yẹ pé òwò pòṣùpòṣù dá wáíwáí ni wọ́n mọ̀ wọ́n o bọ̀ ibi tó wà ń gbá ẹ̀kọ́ náà wà mọ́ sí àwọn gan bẹ̀rẹ̀ pé ẹ jẹ́ pé wá síṣẹ́ ẹ tó dá sáà máa wo aago alágo sáré mójútó nǹkan tó ń ṣe dáadáa bí ò bá ṣe léni olùdọ́là kò ṣe o torí téèyàn bá kánjú gba kọ́kọ́rọ́ ọ̀la lówùrọ̀ ilẹ̀kùn ìbànújẹ́ ni máa fi ṣí lálẹ́ à ní ṣílẹ̀kùn ìbànújẹ́ o. àmì àṣẹ Ọlọ́run ẹ ṣeun. Thank you my brother. ẹ ṣé sir. Yeah.